ṣe mi máa wo fídíò yìí, ẹ farabalẹ̀ wo fídíò yìí, ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò yìí, ẹ máa wo lọ kí n tó sọ̀rọ̀, ẹ máa wo. Ó lágbára, ṣé ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀, ẹ rí bí wọ́n ṣe ń gbé, ẹ máa wo lọ, ẹ máa wo. Wọ́n fẹ́ gbé ilé yìí ni. Kábíyèsí, ṣé ẹ ti rí bí wọ́n ṣe ń rùn? Ṣé ẹ ti rí fídíò? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn pípò yìí chọ́ọ̀chì nìyí, kíní ilé tó ń gbé yẹn chọ́ọ̀chì ni. Àwọn pípò yẹn wá ń complain pé àwọn ò mọ ibi tí owó chọ́ọ̀chì ń lọ, pé àwọn members náà dẹ̀ dáwó náà fi ra church. Báwọn náà dáwó náà fi ra church ni wọ́n bá lọ gbé church lẹ́yìn pastor. Wọ́n bá ṣe kí ni? Wọ́n lọ gbé church lẹ́yìn pastor wọn. Wọ́n ti rí báyà, gbogbo àwọn mẹ́bà ti sọwọ́ pọ̀, wọ́n ti rí ẹni tó máa rà ilẹ̀ yẹn tó ń gbé church yẹn sí. Àwọn mẹ́bà náà ló ṣe kí ni? Ló ra ilẹ̀ yẹn. Pastor ní owó sí. Ẹnìkan láàrin wọn ló lówó, ló ra ilẹ̀ ló ní pé kí o ẹja dá church sílẹ̀ ló lọ bá pastor. Ó dà pé ìyẹn ní ẹ̀mí ìsìn. Pastor náà ló bá lọ pe pastor yẹn pé kí o ẹ̀yin pastor ní èmi ò kí ń ṣe pastor. Nǹkan tá a máa ṣe ni pé ẹ jẹ́ ká wá bá ṣe máa get church. Pastor wa ní pé èmi ò lówó, àti pé kó má worry. Pastor ẹnìkejì tó lọ bá yẹn, pastor yìí wá sọ ó wá get ilẹ̀ dẹ́yìn. Ó get ilẹ̀, ó wá bí ó ṣe máa ní members. Then wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ service nínú ilé màá yẹn, wọ́n sì service lọ́gbà tó ń ti níyàn nínú ilé màá ní tí ó lọ bá pastor pé kán wá church. Tó ti ní members náà wá lọ ra ilé yẹn, wọ́n lọ gbé síbẹ̀, wọ́n ti sanwó ilé yẹn tán. Nígbà tí wọ́n ra ilé yẹn tó ń lọ tí mẹ́bà ti wá pọ̀, gbogbo àwọn mẹ́bà wọ́n dẹ̀ jẹ́ ẹni tó wọ́ jí fún, wọ́n bá lọ sanwó church yẹn tán. Olúkálùkù iye tó dá ní sí fi kún owó church, àṣé wọ́n fi sí ilẹ̀, wọ́n kọ́ sápá kan. Nígbà tí church ti wá dàgbà tó ti wá gbòòrò tí wọ́n ti pọ̀ tán, wọ́n ní pé wọ́n mọ ibi tí owó church ń lọ. Wọ́n ní wọ́n mọ ibi kíni, wọ́n mọ ibi tí owó church ń lọ, ibi tó ń lọ pé wọ́n bá ṣe kíni. Gbogbo church, ọmọ church pátápátá wọ́n bá fọwọ́sowọ́pọ̀, wọ́n bá lọ wá báyà tó lè bá wọn ra church yẹn pé kóníkálùkù gba owó tí wọ́n ná sí church. Wọ́n bá lọ gbé church lẹ́yìn ẹ̀mí gbé tó ń fídíò díẹ̀ mú gbé torí kẹ́mìkan mọ́ ni. Orí ayélujára yìí, orí blow up náà mo ti gbé, torí ẹ̀mí ṣe gbé kókò. Wọ́n bá lọ gbé o lẹ́yìn pastor, bọ́n ṣe ń gbé náà bá bẹ̀ sí ṣe live. Ibẹ̀ ni pastor ti wá rí pé church kọ́ ni àwọn pípì yìí gba, àwọn church mi kọ́ lélẹ̀ ni. Wọ́n dẹ̀ tó gbé, wọ́n ti rí báyà sílẹ̀. Then ẹni tó máa bá wọn gbé ilé yẹn níbi tó ti máa gbé lọ fún ẹni tó fẹ́ rà, wọ́n ti rí kíní tó máa fi gbé ilé yẹn. Àwọn kan ń gbé kúrò lórí ilẹ̀ yẹn tó ń gbé lọ síbi tí mọ́tò tó ti máa bá wọn gbé lọ síbi ẹni tó fẹ́ rà lọ́wọ́ wọn. Kí pastor tó dé church, wọ́n ṣe kíni, wọ́n ti gbé lé lọ. Ló bá di ọ̀rọ̀ ọlọ́pàá, ló bá pẹ́ ọlọ́pàá, oníkálùkù bá yọ rìsíìtì síta pé kí pastor mú ṣèbó lòun lò ní church, ẹ jẹ́ kó fi rìsíìtì àti nǹkan tó fi rà kó sọ. Máàní tó lọ bá pastor yẹn ló mú gbé credit card ẹ̀ lẹ̀ ló fi ra church. Bá di gòbí, pastor lòun gbà. Ọlọ́pàá bá ní pé ok, tó bá jẹ́ pé wọ́n ló ní church, proof kò rí. Máàní tó lọ bá yẹn tó ní pé kíkan máa ṣe church, òun ló gbé kíní ẹ̀ síta, báǹkì credit card ẹ̀ síta pé òun lòun gbé sílẹ̀ dé. Àwọn tó wá ń dáwó náà wá ń dá padà, oye tó ń fi ra ilé yẹn wọ́n ń dá padà títí ó fi pé òun dẹ̀ mọ́ ètò òun dánú kánú kó ní rìsíìtì ẹ̀ sọ́wọ́. Wọ́n bá gbé ilé, wọ́n bá mọ̀ta church o,
wọ́n ta gbé o. Eléyìí lágbára. Ẹ rò pé eléyìí lè ṣẹlẹ̀ láfíríkà? Ó ṣẹlẹ̀ ń bí o. Wọ́n máa gbé church mọ́ pásítọ̀ lọ́wọ́, wọ́n ta o. Pásítọ̀ orí wọn kọ̀bọ̀. Wọ́n pín owó ẹ̀ mọ́wọ́. Fídíò yẹn gùn bọ̀tì. Torí pé ó jẹ́ orí blue and ni mo ti gbé, mi ì lè gbé púpọ̀. Wọ́n ta. Láàfin náà ti ta, láàfin náà ti gbowó. Ọlọ́run ló mú bọ́ ṣe lọ yanjú owó tó ń pín, bọ̀tì oníkánukú gba owó ẹ̀. Ẹ wò, ẹ bá ń share, kẹ́ bá ń like. Mo bẹ̀ yín, ẹ bá ń share. Yóò dá fún yín.